Otasansan rédíò and TV. Ṣé lóòótọ́ ni kábíyèsí ọba Adéyẹyè Ọọ̀ni tilé Ifẹ̀ wọ́n múra láti ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì tí ó máa jẹ́ bí olórí láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀? A ṣèwádìí láti di eléyìí tí ṣe òdodo mú. Kábíyèsí ó fẹ́ ìyàwó tuntun o, kábíyèsí ó fẹ́ ìyàwó tuntun o, kábíyèsí ti rí olórí tuntun o, kábíyèsí ò tí ì rí olórí tuntun o. Òun náà la ní ká ṣàlàyé fún yín lórí ìkànnì yìí kẹ́yìn náà kẹ́ lè mọ bí nǹkan ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀. Láìpẹ́ yìí ó ní ìròyìn kan gbé lórí ẹ̀rọ ayélujára wípé Ọọ̀ni tilé Ifẹ̀ wípé wọ́n ti múra, wọ́n ti ṣègbáradì láti gbé olórí tuntun wọ ààfin. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníròyìn tá a dẹ̀ sọ fún yín pé bí nǹkan bá ṣe ń lọ òun náà ni a mọ̀ mú wá sí etí gbọ́ yín, sí ojú wòran yín, láì jẹ́ pé kẹ́yìn náà kẹ́ ẹ mọ̀ bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé. A ti ṣèwádìí wípé ṣé lóòótọ́ ni kábíyèsí ọba Adéyẹyè Ọọ̀ni tilé Ifẹ̀ wọ́n múra láti ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì tí ó máa jẹ́ bí olórí láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú ìwádìí, a gbọ́ wípé kábíyèsí gan pé wọ́n ti lọ ṣèdáná lọ́dọ̀ àwọn ẹbí àti òbí ẹni tó máa jẹ́ olórí tuntun láàfin kábíyèsí, wípé ohun tí ó fà á tí kábíyèsí ò tí ì lọ mú obìnrin náà wá sáàfin gẹ́gẹ́ bí olórí tuntun láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ ni wípé ètò kan tó ń wáyé láàfin ìyẹn níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ oṣù kẹjọ tá ẹsẹ̀ mú yìí, wípé lọ́fàá tí kò tí ì jẹ́ kí kábíyèsí kí wọ́n lọ mú obìnrin ọ̀hún tí ó máa jẹ́ olórí tuntun láàfin kábíyèsí. Gẹ́gẹ́ bá a ṣe ṣèwádìí, a gbọ́ wípé Mariam Anako ní orúkọ ẹni tó ṣeé ṣe kó jẹ́ olórí tuntun láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀. A gbọ́ síwájú wípé ọmọ ìpínlẹ̀ Kogi ó ní olórí tuntun tí à ń sọ nípa rẹ̀ yìí. Nígbà táwọn oníròyìn tí wọ́n ń gbìyànjú láti fìdí òdodo múlẹ̀ lọ́dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ sí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀, ìyẹn bàbá Ọláfárẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn pé kò tíì sí òtítọ́ nínú ọ̀rọ̀ tó ń lọ káàkiri orí ẹ̀rọ ayélujára o, torí pé kábíyèsí gan wọn ò tí ì fẹnu ara wọn sọ láàfin wípé àwọn ti ṣetán láti mú ìyàwó tuntun, tàbí bóyá pé ìgbà kan ó ní àwọn máa mú ìyàwó tuntun wá sáàfin gẹ́gẹ́ bí olórí. Torí pé Ọláfárẹ́ ṣàlàyé síwájú sí pé ìgbéyàwó táwọn wò yẹn o wípé personal issue ni, pé ènìyàn ló lè decide fúnra ara rẹ̀, ó sì dìgbà tí èèyàn bá tó sọ jáde pé ok mo fẹ́ gbéyàwó nígbà báyìí o, mo fẹ́ lọ ṣe ìdáná nígbà báyìí o, mo fẹ́ ṣe ìgbéyàwó lọ́jọ́ báyìí lóṣù báyìí o, ni èèyàn tó lè fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ òní lágbájá tàbí tàmẹ̀dò ó fẹ́ ṣe ìgbéyàwó. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ sí kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ wípé personal issue ni láàrin kábíyèsí àti ẹni tí ó wù kí kábíyèsí fẹ́ fi ṣe olórí tuntun. Ó dìgbà tí kábíyèsí bá tó disclose ẹ̀ fún àwọn olóyè láàfin kí ìròyìn yẹn kó tó lè fìdí múlẹ̀, àti pé òun gangan tí òun jẹ́ agbẹnusọ fún kábíyèsí kò tí ì sọ fún òun wípé àwọn fẹ́ ṣe ìgbéyàwó tuntun àbí àwọn ò ní ṣe ìgbéyàwó tuntun. So fún díẹ̀ yìí ó ní kò tí ì ṣeé ṣe láti sọ jáde wípé kábíyèsí ṣetán láti ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú obìnrin kankan báyìí. Ilé náà la gbọ́ la ní kí a sọ fún yín kí ẹ̀yin olólùfẹ́ wa kẹ́lẹ́ mọ̀ bó ṣe ń lọ àti bí ó ṣe ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n o bí nǹkan náà bá ṣe ń lọ láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀ nípa ìgbéyàwó, nípa olórí tuntun, nípa ẹni tí yóò máa jẹ́ olórí tuntun láàfin kábíyèsí Ọọ̀ni tilé Ifẹ̀, a máa fi tó yín létí. La fi sọ fún yín pé ẹ má gbàgbé láti bá ní láìkì fídíò yìí, kẹ́ẹ̀dẹ̀ bá ní subscribe sórí ìkànnì yìí, kódà ẹ bá ní share rẹ̀ kó lè bá rìn, kó lè bá kárí ayé, káwọn èèyàn kẹ́ lè bá wọn bó ṣe ń lọ káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé o, adúpẹ́ torí pé ń wò wá, adúpẹ́ torí pé ń gbọ́ wá níkànnì Otasansan TV lórí YouTube. Thank you, God bless you.